arákùnrin kan ni wọ́n pè mí wọ́n ní àwọn ń dó obìnrin lọ́wọ́ táwọn ṣètò kó bọ inú òbò ẹ̀ báyìí òbò ẹ̀ bẹ̀rẹ̀ sí ń pariwo òbò ẹ̀ bẹ̀rẹ̀ sí ń dún mo wá béèrè wípé irú dúdú wo ni pé ṣé òbò ẹ̀ ń ya só ni wọ́n ní rárá kó ń dún báyìí ẹ̀ náà máa gbọ́. wọ́n sọ pé ó dáa náà ṣégbà tẹ tó kó bọ̀ nínú òbú ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ń dún àbí ẹ ti ń dò lọ àbígbà tẹ ń dò lọ́wọ́ àbígbà tẹ dò tán. wọ́n wá dáhùn question wọ́n ní wípé nígbà tí àwọn ń dò lọ́wọ́ táwọn ṣe tó kó bọ̀ ó dún àwọn òbí yá torí káwọn tó dò àwọn tó kọ́ kí òbú ẹ̀ káàsán náà pé bẹ́ẹ̀ òbó náà ń dá wọn lóhùn ni wọ́n náà kọ́ wò ó dẹ̀ kìí wọ́n ní bó ṣe wọlé ní gẹ́gẹ́ bí májì ó bàjẹ́ àdínì táwa jẹ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ ìṣe mi olúwa ṣe ọmọ àkàndí kó jẹ́ gbé mo wá fojú sùnùkùn wò torí ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn báyìí láàfin wò ó ti lanú lẹ̀ òbò tiẹ̀ náà máa ń yasó àwọn nǹkan tó lè fà á ṣe rí òbò tí òbí mọ rí mọ ń yasó ń gbà míì tó o bá do nídòkúdò tó o do pàkà tó tún wá lọ jẹ́ ẹlẹ́yìn torí mo béèrè pé stáì wo lẹ ṣe wọ́n ní alájà ni ẹlẹ́yìn ó bẹ̀rẹ̀ sórí bẹ́ẹ̀dì ni tó o bá tó kó bọ ní òbò tó ṣe pé ó kí ẹ káàbọ̀ ni àmọ́ bẹ́ẹ̀ bó ṣe ń dùn yẹn ló ń dún nǹkan mi ló fà á bẹ́ẹ̀ gbà tó ń dùn lọ́wọ́ tó dùn tán tó yòókù báyìí ló bú ẹ tó nǹkan mi ló fà á bójá bó tiẹ̀ ṣe bẹ̀rẹ̀ tó gàdí báyìí ní tiẹ̀ bẹ̀rẹ̀ sí ń dún nǹkan mi ló fà á gbogbo ẹ̀ pátápátá ni màá yàn ìràn fún yín èwo ni tiẹ̀ ń bẹ̀ sígbà tí wọ́n ń dún ẹ lọ́wọ́ lòbó ẹ̀ ń yasó ni ìgbà tó ń dún ẹ tán ni òbó ẹ̀ ń yasó ni mo fẹ́ mọ̀.